ẹ wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tẹ́ ẹ mọ̀ nípa ìgbéyàwó Kúnlé Afọ́ọ̀dù àti Désọ́lá Afọ́ọ̀dù. ń play àwọn fídíò kan fún yín, ẹ̀rù ó bà ẹ̀yin gan. mo ráyè mo sáfárì obìnrin láyé, mo sọ mo lẹ́ni tí ò bá bẹ̀rù obìnrin ẹni náà ti kú, wọn ò tí ì gbèsè ni. kéṣe ìròyìn mọ́ pé Gistlover fi sí ìkànnì ayélujára pé Désọ́lá Afọ́ọ̀dù èèyàn aya Kúnlé Afọ́ọ̀dù tó jẹ́ òṣèré orí ìtàgé ilé wa pé ó ti kó ẹrù kúrò nílé. ṣùgbọ́n kí ló fàjà gangan tí Désọ́lá Afọ́ọ̀dù fi kó ẹrù kúrò nílé tó fi lọ gba hòtẹ́ẹ̀ tó fi dúró sí hòtẹ́ẹ̀? ẹ jẹ́ n kọ́kọ́ play ọ́díò kan fún yín, èèyàn voice note kan. mo ń padà bọ̀, ẹ má ì lọ ibì kankan. mo ráyè mo sáfáyé, mo ráyè mo sáfáyé, ẹ̀rù má bà mí ọmọ ibùnà ádámọ̀, ẹ̀rù má bà mí o, mo ráyè mo sáfáyé. ẹ subscribe sí YouTube channel yìí. mo ń bọ̀, ẹ kọ́kọ́ gbọ́ ọ́díò yìí náà. Me with the person Oga Inodu Tutulawa. Whatever anybody hear about me, if you cannot confront me with the person Oga ko jẹra àwọn ẹnu tẹbi tẹbi ẹ, torí pé jẹ́jẹ́ ni wàhálà máa jókòó lè máa lọ máa tọ́. Mi ò fẹ́ wàhálà nínú ọdún yìí torí ẹ mo ṣe avoid everybody ni mo ṣe dá wà. Dátì ẹ mọ̀ dẹ̀ ni mo dátà àwọn tèmi mọ̀ lórí bíbá yìí. Mo dátà àwọn tèmi mọ̀ náà lórí app ẹjọ́ nítorí tọ́lọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Tí anybody bá gbé stupid ẹjọ́ wá bá yín, tẹ́ ẹ bá ti lè confront mi kẹ́ pé onítọ̀hún kájọ máa wojú ara wa, ẹ má jórí WhatsApp mi o. Ẹ má pè mí o, tẹ́ bá fẹ́ ṣòfò ayé, ẹ má pè mí ẹjọ́ nítorí tọ́lọ́run. Kó ní ká kú ṣe kí ni, kó jẹ́ orúkọ Father. If you want to stay with me, you stay with me. If you don't want to stay with me, inú ọdún tuntun. ibi tí ìjà ti ń bẹ̀rẹ̀ gangan ni tẹ́ ẹ gbọ́n. ṣùgbọ́n ṣáájú kó tó di pé Désọ́lá Afọ́ọ̀dù ó fi voice note yìí ó fi síkànnì ayélujára, nǹkan kan ṣẹlẹ̀ lọ́dún 2022 láàrin Désọ́lá Afọ́ọ̀dù àti Kúnlé Afọ́ọ̀dù tó jẹ́ pé ìjà náà gbóná girigiri látàrí pé Désọ́lá Afọ́ọ̀dù ó ń gbọ́ fìrìnfìrìn pé ọkọ òun èèyàn Kúnlé Afọ́ọ̀dù pé bóyá ó fẹ́ nìkan lóyún. ṣùgbọ́n Ọlọ́run bá wọn paná aáwọ̀ náà. ṣùgbọ́n kí ló wá fàjà eléyìí tó ṣẹlẹ̀ lọ́dún 2025? gbogbo yín náà lẹ mọ olórin fújì nù èèyàn Màláíkà. ṣe rí àwọn òkèṣẹ̀ kan wà tó jẹ́ pé ìyàwó Kúnlé Afọ́ọ̀dù èèyàn Désọ́lá Afọ́ọ̀dù àti olórin fújì nù Màláíkà táwọn ènìyàn ti rí wọn papọ̀ tí kìí ṣe ẹ̀kan, kìí ṣe ẹ̀mejì, kìí ṣe ẹ̀mẹ́ta, láwọn ènìyàn fi wá ń fi síkànnì ayélujára pé sì kìí ṣe wípé Màláíkà àti Désọ́lá Afọ́ọ̀dù pé bóyá àwọn méjèèjì ń ṣe wọléwọ̀de. kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n sọ ọ̀rọ̀ síkànnì ayélujára látàrí fọ́nrán kékeré tí wọ́n rí pé ẹni tó ti lọ́kọ ńlé tó ti bímọ 4 kí ni ń ṣe lágbo Màláíkà? kí wá ṣe pé òun ti lágbo Màláíkà lásán, bí kí wọ́n jọ máa ẹ ti mọ ibi tí mò ń bọ̀rọ̀ lọ. ìyẹn gan wá ló mú Désọ́lá Afọ́ọ̀dù tó fi ọ́díò náà síkànnì ayélujára pé dátì ẹ mọ̀ lọ́dún yìí pé ẹni tí ò bá ti lè sọ̀rọ̀ ní face to face kó sọ̀rọ̀ tóun face to face, kó má máa sọ ìsọkúsọ níkànnì ayélujára. ṣé wá rí ọ̀rọ̀ náà ó ṣẹlẹ̀ lọ́dún 2025. ṣé mọ̀ yìí pé báyìí ní ìsìn lóòótọ́ náà Kúnlé Afọ́ọ̀dù, ẹ kọ́kọ́ gbọ́n tí Kúnlé Afọ́ọ̀dù sọ síkànnì ayélujára torí ẹni wípé ó dàbí ìgbà pé ara bàbá ṣẹ̀ṣẹ̀ ń lé padà gan ni lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. mò ń bọ̀ náà, ẹ kọ́kọ́ gbọ́n tí Kúnlé Afọ́ọ̀dù náà fi síkànnì ayélujára báyìí. Kúnlé Afọ́ọ̀dù sọ, ó ní mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó pè mí, mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n pè mí lórí aago, àwọn tí wọ́n text message mi pé mo dúpẹ́ lọ́wọ́ yín. ó ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀, pé mo kàn dá wà láti lè ronú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ èèyàn nígbà kan, èèyàn past. ó ní mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. ó wá ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀, ó ní a ò ní fi irú ẹ̀ gbá fúnra wa. ibẹ̀ náà làwọn ènìyàn tí wọ́n ń sọ yìí pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìròyìn tí Gistlover fi síkànnì ayélujára pé lóòótọ́ ní pẹ́ǹtùká ti wáyé láàrin Kúnlé Afọ́ọ̀dù àti ìyàwó rẹ̀ Désọ́lá Afọ́ọ̀dù pé ó ṣeé ṣe kó jẹ́ pé òótọ́ ni. torí pé tẹ́yìn náà bá sì rí ẹ rí i pé láti bí ọjọ́ bíi 3 àbí 4
ẹ rí i pé lórí post Desola Afod yìí tó jẹ́ aya Kúnlé Afod kò post in tó jẹ mọ́ fọ́tò tàbí fídíò tóun àti Kúnlé Afod jọ yà. Ṣé ká wá sọ wípé ọ̀rọ̀ Mọ̀láíkà ló dá pẹ̀ǹtùkálẹ̀ láàrin Kúnlé Afod àti Desola Afod ni? Àbí kí ni ká sọ pọ̀ ṣẹlẹ̀? Torí pé fídíò tí Kúnlé Afod náà fi síkànnì ayélujára kò sọ pàtó bóyá lóòótọ́ ni ìyàwó òun ti kókó lé, kò sì sọ ohun tó fà á. Ṣùgbọ́n àwa kan ń wò pé torí pé tó bá ṣe pé yìí náà ni tó jẹ́ pé ìyàwó yín tẹ̀ ń rí pẹ̀lú ọkùnrin míì, ǹjẹ́ ẹ̀yin náà lè gbà? Ká tiẹ̀ sọ pé kò sí nǹkan kan láàrin Mọ̀láíkà olórin fújì ilẹ̀ wa Ayinti àti Desola Afod gẹ́gẹ́ bí ọmọkùnrin. Kò sí ní Kúnlé Afod náà mọ̀ ro gbogbo táwọn ènìyàn tún ń sọ níkànnì ayélujára pé bóyá àwọn méjèèjì pé bóyá nǹkan kan wà láàrin wọn, kò sí kó bóun náà ṣe ní mọ̀ ro. Ẹ rí i pé mo sọ fún yín pé ńgbà tí Desola Afod náà ń gbọ́ pé bóyá ọkọ òun pé bóyá ó ti fẹ́ ṣàṣemáṣe tàbí kó ti ṣàṣemáṣe pẹ̀lẹ́ nìkan, ẹ rí i pé òun náà faraya bọ́mọ ènìyàn ṣe rí nù. Ṣùgbọ́n àwa ń gbàládùá gbogbo ohun tí ì bá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì k'Ọlọ́run kó bá wa yanjú ẹ̀ fún wọn, kí gbogbo ẹ̀ torí pé ọmọ mẹ́rin kò ṣeé dá tọ́fẹ́ nìkan. Ṣé ká sọ pé Kúnlé Afod ni ó mọ ọmọkùnrin làǹtìlanti mẹ́rin? Kí ká sọ pé Kúnlé Afod nìkan ni ó mọ dátọ́ wọn ni? Àbí ká sọ pé Desola Afod ni ó kọ àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ni ó lọ́ọ́ kó wọn sọ́dọ̀? Àbí ká sọ pé wọ́n ó pín wọn méjì méjì? Ó lágbára o. Ẹ̀yin olólùfẹ́ mi, kí lẹ̀yin rí sọ sí àwọn marriage àwọn celebrity wa tó jẹ́ pé ẹ̀yin náà wà tìgbà tí Kúnlé Afod àti Desola Afod ti ń bára wọn bọ̀? Wọ́n ti ṣègbéyàwó láti ọdún 2002. Tá a bá ní àkàní méjì mẹ́ta, ó ti ń lọ bí 24 years táwọn méjèèjì ti ṣègbéyàwó. Ká wá sọ pé ìmí tíntín ni ó wà bá gbẹ̀gìrì wọn jẹ́. Ẹ̀yin olólùfẹ́ mi, kí lèrò tiyín lórí eléyìí? Ṣé ẹ̀yin náà bá ká tiẹ̀ wá sọ pé ọ̀rẹ́ ni Mọ̀láíkà àti Desola Afod kó tó di pé ó pàdé Kúnlé Afod? Ẹ mọ̀ pé gbogbo ọ̀rẹ́ téèyàn bá máa ṣe, téèyàn bá ti fẹ́ ọkọ, obìnrin gbọ́dọ̀ wáwọ́ ẹ̀ bọ̀lẹ̀ látàrí pé kọ́kọ́ rẹ̀ kó bá máa ṣe ròyíròyí lórí nǹkan tí ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó bá tún ń rí bóyá òun àtọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ti jọ wà ńgbà kan. Ẹ̀yin olólùfẹ́ mi, a ti ṣàdúrà wọn ẹja tún máa wò torí pé a tún mú mi ìbọ̀ wá fún yín lórí Kúnlé Afod torí pé ọ̀rọ̀ náà kò ní parọ́ fún yín, kò tí ì ní ojútùú báyìí. Ṣùgbọ́n tó bá tún ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, a tún jẹ́ kẹ́ ẹ máa gbọ́. Ẹ má gbàgbé ẹ drop comment, kẹ́ ẹ subscribe sí YouTube channel wa, kẹ́ ẹ sọ èrò tiyín lórí ọ̀rọ̀ náà. A tún mú mi ìbọ̀ wá fún yín.